fi tayín lọ́rẹ. Happy birthday to a phenomenal woman o. Dúdúyẹmí mo gbérédé mọ̀mọ́ tún wá kẹ́nìkan mi ni. Màmá wa Mary Adépàtẹ ni mo ń ké sí. Aya Ògúnláyé ní ṣọjọ́ bí lónìí o. Màmá rẹ̀ ẹkú ọdún ẹkú yèédún o. Ẹ̀mí yín tó ṣọdún èyí ni ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ àtàìkú tí ṣe ìbálẹ̀ ọrọ̀. Mo lọ́dún ayọ̀ ọdún dùnnú, ọdún rẹ, ọdún bùkún, ọdún dùnnú, ọdún oríire lẹ́mọ̀ báwọn ṣe lágbára dání wọ́n gbàgbé ni. Lónìí mo kọrin bá mo rí ibà lọ́dọ̀ Olódù tó láre. Bẹ́ẹ̀ dájọ́ ọdún nìyí tún pé mo bá yín dúpẹ́ fọ́lọ́hun ọba lọ́wọ́ Olódùmarè ọba tọ́jọ́ dá gbogbo wa. Aya Ògúnláyé o, ọba mọ́ jókòó mọ́ yọ̀ òní ní ṣọjọ́ bí rẹ̀. Aya retired Reverend Samuel Ògúntúndé Ògúnláyé, ìwọ lọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ Ajílété bí wọ́n gbé jẹ káwọn tó mú nǹkan yanganlé. Ògbómọ̀ṣọ́ máa fi gbòjà bí èṣù ọ̀dàrà. Adépàtẹ o, mọ̀ pé mo bọ́ láyé mo pè ọ́ lókan ebó mọ̀ pọ́kàn lápáwọn èèyàn jàǹkànjàǹkàn ńlẹ̀ ayé. Ọ̀bájẹ́ ń wá bọ̀ rere àwọn bàbá tó bí ọlọ́mọ. Adépàtẹ ìwọ lọmọ Ajílété o. Egun àlùmí mo níwọ lọmọ oyè ọ̀ka o. Ìwọ lọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ Ajílété. Ibi wọ́n gbé ń jẹ káwọn tó mú nǹkan yanganlé. Ògbómọ̀ṣọ́ máa fi gbòjà bí èṣù ọ̀dàrà. Ìlú tóbi títí o. Ogun ọ̀jàrí kókó wọn l'Ógbómọ̀ṣọ́ bàbá tóbi ọlọ́mọ. Dúdúyẹmí lèmi jẹ́ èmi wọ́n ń pè lálóyin lóhùn. Gbogbo ọmọ náà ló ń pè ń bá wọn kí yèyé àwọn. Látòrí Dr. Ògúnláyé Káyọ̀dé, Àjàyí Abíọ́dún Adéwálé, Mrs. Ọlá Àdùkẹ́, Dr. Reverend Ògúnláyé Adéolú, Mrs. Bọ́sẹ̀dé Ṣógbẹ̀san Ògbẹ́yìn. Wọ́n ń pè ń bá wọn kí yèyé àwọn ni. Wọ́n ń pè màmá tó dára níyá àwọn. Wọ́n ń pè abiyamọ tó gáyàtà ní kí n wá bá wọn perí. Àwọn ọmọ náà ní ń bá wọn kí grandma àwọn. Látòrí Kóredé Ògúnláyé, Kọ́ládé Ògúnláyé, Káyọ̀dé Ògúnláyé Ògbẹ́yìn, Kọ́lájọ Ògúnláyé. Ṣèyí Àjàyí náà ní ń bá wọn kí grandmother òun ni. Ṣeun Àjàyí ń kọ́ ó ní mọ́ kí ọ ni. Ṣèyí Àjàyí ní ń bá wọn kí grandma òun. Tóbiọlá ní ń kí ọ. Ayọ̀ Ògúnláyé Ògbẹ́yìn, Adéọlá Ògúnláyé náà ní ń bá ń kí grandma òun. Aaron Ògúnláyé, Wúràọlá Ògúnláyé, Bùsọ́lá Ògúnláyé, Ọpẹ́ Ṣógbẹ̀san, Pẹ̀lúmi Ṣógbẹ̀san náà ní ń bá ń kí grandma òun. Wọ́n ń gbọ́ aṣọdún ọdún nìyí kórí jẹ́ òṣè tẹ̀mí sí i. Mo tún mú ìkíni wá látọ̀dọ̀ gbogbo àwọn ìyàwó ọmọ rẹ̀. Látòrí Mrs. Ronke Ògúnláyé, Bùkọ́lá Àjàyí, Bọ́lá Ògúnláyé Ògbẹ́yìn, Bọ́sẹ̀ Ògúnláyé náà ní ń bọ́ jáwé pẹ́pẹ́. Wọ́n ń pè ń bọ́ jáwé pẹ́pẹ́ kórí jẹ́ òpẹ́ láyé o. Gbogbo ẹbí pátápátá ló ní ń bọ̀ gbígi obì kẹ́dùmarè obì kú àtòṣì dànù lórí rẹ̀. Obì ló ní kó obì kú dànù sípò rere. Ọ̀ṣọ́dún ọdún nìyí kórí jẹ́ òṣè tẹ̀mí sí i.